Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Masadali kapa gbọ́rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó ti lọ káàkiri tó dàbí pé ò ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, ó tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Oh
lẹ́yìn òdi níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ ń wò wá nínú Facebook, ẹ̀yin tí ẹ ń wò wá ní YouTube, ẹ̀yin tí ẹ ń wò wá ní TikTok, mo appreciate gbogbo yín pátápátá. Ìyá mi, ìyá Oòduà, ẹ má fi gift yìí, ẹ má fi bribe mi o. Ẹ mọ̀ pé ọmọ yín bínú, ẹ fẹ́ fi gift yìí, ẹ fẹ́ fi mú mi mọ́lẹ̀. Mo appreciate yín gidi gan ni o, mo dúpẹ́. Pọmọ yín tó mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo appreciate yín, ìyá Oòduà, ìyá ọmọ abiyamọ tòótọ́, mo appreciate yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá yìí tẹ́ ẹ wò mí nínú Facebook, ní YouTube, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kí ó tẹ̀síwájú ká lè tètè ṣe ń ta fẹ́ ṣe láì fi àkókò wa ṣòfò. Síwájú ohun gbogbo, mo ní láti kọ́kọ́ lọ tààràtà sí pàtàkì tí mo fi wá lẹ́yìn. Oríṣiríṣi messages ni mo ń receive wípé Ọmọlúkà ó ní láti bẹ àwọn ọmọ Yorùbá. Ọmọlúkà ó ní láti bẹ gbogbo ọmọ Yorùbá torí pé ìwọ ló dá Yorùbá nation rú. Èmi ni mo dá Yorùbá nation rú o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ dé level kan débi pé ara mi ò gbà. Tábàdẹ̀ ní ká wò náà lọ́nà kan tàbí kejì, èmi náà mo dàrú. Tí ẹ bá fojú inú wò, ẹ rí pé mi kọ́ mo dá Yorùbá nation rú. Ṣùgbọ́n lójú ẹ̀yin kan tẹ́ bá gbèrò, ẹ nílò tó Ọmọlúkà ló dàrú. Ìyá Oòduà, mo ti gbọ́ o, ṣùgbọ́n ẹ pọ̀ ọmọ yín lẹ́yìn ètò tàbí ìjọ tẹ́ bá ti ráyè ẹ pè mí kẹjá sọ̀rọ̀. Ìdí tí mo fi lè sọ pé èmi kọ́ mo dàrú ni wípé inú kan ọkàn kan tọ́lọ́run fi sí mi ní àyà ni mo fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá nation. And I want to believe wípé gbogbo bó ṣe máa dáa nínú Yorùbá nation yẹn ni máa wá. Ìwọ tó bá jẹ́ lóòótọ́ ló fi inú kan kọ̀ọ̀kan ló fi nífẹ̀ẹ́ Yorùbá, ló jẹ́ pé Yorùbá nation ló bá wá. Wàá fi inú kan ọkàn kan wàá fi ṣe. Ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé kan fún yín, ẹ̀yin tẹ́ ń wò mí. Ṣé ẹ rí nínú ìrìn àjò yìí, nínú ìrìn àjò òmìnira tá à ń jà yìí, tá a wà nínú ẹ̀ yìí, mo ti sọ rí ní pé oríṣiríṣi àwọn èèyàn ló wà bẹ́ẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé orúkọ ni wọ́n wá eléyìí tó lóyìnbó pè ní fame. Òun náà wá sínú Yorùbá nation yẹn. Nígbà bá dẹ̀ ti tiraka títí bóyá wọ́n rí tàbí wọn ò rí, wọ́n á yẹ̀bá. Àwọn kan wà ní Yorùbá nation tó jẹ́ pé owó ni wọ́n wá síbẹ̀, cash òun ni wọ́n wá. Tán bá débẹ̀, tán bá wá either wọ́n rí tàbí wọn ò rí, wọ́n á yẹ̀bá. Àwọn kan dẹ̀ wá síbẹ̀ tó jẹ́ pé wọ́n sáà wà níbẹ̀ kán lè sọ pé àwọn máa wá o. Kì í ṣe owó náà ń wá, kì í dẹ̀ ń ṣorúkọ. Ṣùgbọ́n wọ́n wá kán sáà lè sọ pé àwọn náà kópa. Irú wọn yẹn náà wà nínú Yorùbá nation yìí tájọ ń ṣe. Nígbà bá tàkókò tó ṣe, wọ́n á yẹ̀bá wọn làwọn ò ṣe mọ́, àwọn ò gbowó bẹ́ẹ̀, àwọn ò ṣe kankan bẹ́ẹ̀. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé tọkàntọkàn tinútinú pẹ̀lú àròjinlẹ̀ ni wọ́n fi wọ inú ìrìn àjò yìí, tó fi wọ inú ìjàgbára yìí, tó fi sọ pé dandan a gbọ́dọ̀ kópa, a gbọ́dọ̀ ja ìjà yìí. Ṣùgbọ́n ìwọ ni kó wá bíra ẹlẹ́rẹ̀ kàtígórì tó fọ́ sí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi torí orúkọ wọnú Yorùbá nation, mi torí owó wọnú Yorùbá nation, mi dẹ̀ torí pé ó wù mí kíkan wọ́n náà kí n dẹ̀ máa risk life mi kí n wọnú Yorùbá nation. Ṣùgbọ́n mo ní àròjinlẹ̀, mo ronú mi láròjinlẹ̀, Ọlọ́run fúnra ẹ̀ mí sí mi ni mo fi bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá nation yìí. Nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, mo rí wípé tó tọ́ láti ṣe ni. The more tí mò ń wọnú ẹ̀, the more tó yé mi sí, the more ló yé yẹn yé mi sí. Mo ní láti fi àkókò yìí tó gbogbo yín létí, ẹ̀yin tẹ́ ń lémù mi pé èmi mo Onitiri wá kó wá da ìrìn àjò Yorùbá nation.
mo sọ mò ń tún sọ mi ò mọ Onitiri rí o mi ń sọ ọmọ Èkó o mi ò dẹ̀ gbé lẹ́kọ̀ọ́ wọ́n bí mi síbẹ̀ ní ṣùgbọ́n mi ò gbé bẹ̀. I only live for 1 year in Lagos lọ́dọ̀ bàbá mi kí n tó sá kúrò bẹ́ẹ̀ padà wá sílùú wa mi ì gbé lẹ́kọ̀ọ́ mi ìyẹn mo Onitiri rí. nígbà tó pè mo ṣàlàyé fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bọ̀ síbẹ̀síbẹ̀ yìí kan ṣáà sọ pé mo gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ pé èmi ni mo kọ̀ sí wàhálà yìí. ẹ má gbàgbọ́ pé ọmọ Yorùbá kan náà ló introduce Onitiri sí èmi náà wípé èèyàn kan rè sẹ́ni tẹ bá study mi ẹ mọ̀ yìí pé mo gbàgbọ́ nínú wípé ká jọjọ ṣe pẹ̀lú ìmọ̀ kan pẹ̀lú ọkàn kan la fi lè achieve. And I believe man can change. Not just man, women as well can change. Èèyàn tẹ́ẹ̀rí tó jẹ́yàn burúkú lẹ́yìn ó lè dọ̀la kó ti dèèyàn dáadáa. Bọ́lọ́run ṣe ṣẹ̀dá ilé ayé nìyẹn. Mọ̀rúbà Onitiri mi ò gbọ́dọ̀ ẹ̀ kó ṣe burúkú. Rí mi ò tẹ́ gbọ́dọ̀ ẹ̀ kankan rí pé ó ṣe burúkú tàbí ó ṣe rere kò sí èyí tí mo gbọ́ rí. But ó wá lórúkọ yìí pé mo ní information dání tí mo fẹ́ fi ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́. No, ẹ̀yin ọmọ Yorùbá tí bá kíìpù ẹ̀ sọ́dọ̀ mi tèmi àti ẹnìkan sọ̀rọ̀ tọ̀rọ̀ bá bẹ̀yìn yọ lọ́la ẹ̀yin wọ̀nyí náà lẹ́ máa bú mi wípé ìmọ̀tara Ọmọlúkà yẹn ti pọ̀ jù. kí Onitiri nìkan ni mo introduce sí ní ìrìn àjò yìí o àwọn tí Ọmọlúkà introduce sí ní ìrìn àjò yìí wọ́n pọ̀ tó rẹ̀ pé wọ́n ń ṣe dáadáa níbẹ̀. wọ́n pọ̀ dáadáa tí wọ́n dẹ̀ perform tí inú bàbá Akíntóyè gan dùn ní ìgbàkigbà tí bàbá Akíntóyè bá rí àwọn tí mò ń sọ wọ̀nyí. I introduce them into this. wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ perfectly tí inú bàbá dẹ̀ ń dùn tí bàbá ń pè wọ́n lọ́sàn-án lóru lálẹ́ wípé ó yá ẹ sáré bá mi ṣe eléyìí ẹ sáré ẹ bá mi kọ eléyìí ẹ bá mi draft eléyìí ẹ bá mi ṣe eléyìí tí wọ́n dẹ̀ ń ṣe. èmi kàn fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni tẹ́ ẹ bá rí mímú tí mo introduce Onitiri sí bàbá Akíntóyè kó jẹ́ ẹ̀ṣẹ̀ wẹ́ màá ní kẹ́ ẹ má bínú kò tẹ́ ẹ wá yé mi bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ ó lágbára Yorùbá. ṣùgbọ́n mo kàn fẹ́ sọ eléyìí fún yín láti lè jẹ́ kí ẹ understand mi pé bí ó ṣe rí lọ́kàn mi ni mo ṣe ń ṣe. ìbẹ̀rù gan tí wàá kún ọkàn mi báyìí nígbà tí mo bá ráwọn èèyàn gidi ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n á wo fídíò Ọmọlúkà wọ́n á ní ìwọ ni mo lè pè Ọmọlúkà mo rí pé ètò ẹ mọ́pọ́n dání orí pé orí ẹ pé ogun ọkọ ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ èmi ò kúkú rí ibi ìríra mi bẹ́ẹ̀ àwọn náà rí mi sọ́ni ẹ̀ pọ́n mi lé bẹ́ẹ̀ nígbà kan bá pè mí recently a retired permanent secretary called me ó ti rìtáyà ìgbà tó wà sáfìsì mi ìmọ̀ kúkú mọ̀ pé ó wo fídíò mi nígbà tó rìtáyà tán ó pè mí ó ní mo ti rìtáyà Ọmọlúkà we can speak now. ìbẹ̀rù ẹ wo as a retired permanent secretary from the federal service ẹ̀yin ẹ worú àwọn nǹkan tó lè wà lọ́wọ́ ẹ worú àwọn àǹfààní tá a lè jẹ látara ẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù bójó ìfòyà kò lè jẹ́ kí introduce ẹ̀sẹ̀ anybody mo ṣe àsọ fún mo ní mọ́mí ẹ káàbọ̀ mà you are welcome ma I couldn't do anything torí pé kí ni ẹnìkan ti wá tó ti bá bẹ̀ jẹ́ ìyàtọ̀ sí yẹn mi ò mọ tí màá tún bá lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún dá mi lẹ́bi lé lórí mi possibly ẹni yẹn lè dé kó rí oore ńlá tó máa gbé wá ká fi ran ìrìn àjò wa yìí lọ́wọ́ ṣùgbọ́n torí tí mi ò mọ tí màá tún bá lọ́dọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo ní láti sọ fún pé mọ́mí ẹ káàbọ̀ yes ma ẹ máa wo gbogbo fídíò ẹni tó bá tẹ́ yín lọ́rùn nígbà bá yá ẹ tún tẹ̀lé ó dẹ̀ láwọn tó sọ tó tọ̀sí mi fúnra mi tí mo rí i pé kò sí tó burú èmi kọ́ mo wà lókè I'm not at the top èmi kọ́ mo fẹ́ ṣètò bọ́n ṣe fẹ́ mú lẹ́tà lọ sí UN tàbí wọ́n ṣe fẹ́ lọ sí ọ̀dọ̀ pín ní ìkẹtì lọ sọ́dọ̀ ṣàlì fúnra ẹ̀ the king
and many other countries like that. Ebi kọ́ mo fẹ́ ṣe, I am not the leader for God's sake. Tí bá réyàn tó wá, tí tó dẹ̀ sọ̀rọ̀ tí mo dẹ̀ rí, mi ò dẹ̀ ń ṣe Jésù. Mi ì ṣe Jésù, mi ì ṣe áńgẹ́lì tíbi tí màá fi mọ èrò ọkàn ẹ̀, tí màá fi sọ pé mo lísì sínú ẹ̀, tí màá fi mọ ohun tó fi pamọ́ síkùn. Tó bá ṣe bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ wò náà ni màá ṣe mọ bí màá ṣe ṣètò sí. Ẹ̀yin ọmọ Yorùbá. So in that situation, tẹ́ bá wò lọ́tún tẹ́ wò lósì, ẹ rí i pé mo kàn bí mo ṣe wà yìí, I have been discouraged a lot. Mo ti wà highly discouraged. Mi ì tiẹ̀ wá mọ tí mo lè ṣe, mi mọ bí tí mo lè yà sí mọ́. Most of àwọn ibi tó tún yẹ kí n tẹ̀síwájú lọ kí n lọ lákòókò yìí, mo ti wà depressed, mo ti wà discouraged. I don't know what to do in this journey again. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin olótìtọ́ ìlú Yorùbá nation yìí tẹ́ ẹ gbàgbọ́ nínú ìrìn àjò yìí nípasẹ̀ bàbá Professor Akintoye àti Sunday Ọmọdéyẹmọ. Most especially ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi, ẹ jẹ́ ká ṣe bí eléyìí lásìkò yìí. Ó kù ìṣẹ́jú tíntínní tí Onítìrí dá àwọn èèyàn wa pé òun máa gba Yorùbá nation finally. Ẹ jẹ́ ká wá ṣe sùúrù, ẹ má tiẹ̀ sọ̀rọ̀. Anybody bá wù kó tú, ẹ jẹ́ ká wò wọ́n níran for that period of time. To me o, ẹ wò wọ́n níran, today is 21st. Ẹ jẹ́ ká wò wọ́n níran títí di on the 29 wọn náà ẹ̀gbẹ́ lórí ilẹ̀ fi mọ́. Èdè ti lọ bẹ́ẹ̀ ni o. Ká parí ètò ká lọ sùn. Kílẹ̀ tún mọ́, ó di 22. Kéto dẹ̀ máa lọ, kẹtọ́ ṣẹ́jú àti wọ́n di 29. Ẹ jẹ́ ká ṣe sùúrù di 29. Àwọn kan pariwo lọ ní màmá ti bẹ̀rù gbó màmá Japa. Bọ́tí yóò tí ẹ̀kẹ́ èmi fẹ́ fún láyè bí tí ìbàgbọ́ Japa sì ó lọ rẹ̀. Ṣé mọ̀ pé Tinubu náà ń gbà tó kù fẹ́rẹ́fẹ́ tó ṣe swearing, òun náà ń lọ, ó lọ relax, ó sinmi, ó gba treatment ó ṣe, ó dẹ̀ ti padà dé sí to prepare for the swearing. Màmá náà lọ sinmi ni, ó lọ rest kó lè padà wá fún 29 swearing tí ẹ ní o. But listen, ẹ̀yin èèyàn mi, èmi ò gbà pé ìyá Japa, ẹ fi ìyá lẹ̀ for now, ẹ jẹ́ ká máa wo ìyá níran àtàwọn ẹmẹ̀wá ẹ̀. 29 bẹ́ẹ̀ dé. Ó ń lóye àwọn tó ti pè mí tán ní 29 yẹn làwọn retí o. Pé lẹ́yìn 29 yẹn, àwọn máa bu èpèjọ àti mo dúpẹ́ Onítìrí àwọn máa bu lépè yìí. Nígbà ń padà àwọn dẹ̀ máa gbéṣẹ́ pè. Mo ti ráwọn tó sọ o. So èmi fẹ́ bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣe sùúrù ká wò wọ́n níran. Ẹ jẹ́ ká wò wọ́n níran, ká wo àrà tán fẹ́ dá, ká wo májíìkì tán fẹ́ ṣe. Just my own opinion. Lóòótọ́ tá a bá wo dídùn Ifọ̀n, a máa họ ara kéegun o. Ká wo dídùn Ifọ̀n, a máa họ ara wa kan egungun. Ẹ wo orú sọkúsọ tí ẹnìkan lọ sọ nínú prógrámù Ìjìnlẹ̀. Brother mi Ìjìnlẹ̀, you are getting it wrong. Ẹ ń ṣe àṣìṣe ẹ̀ mọ́. Ẹ tó bá ní opportunity kó lè pín tó pín lọ́dọ̀ Ìjìnlẹ̀. Mi ìbọ̀, mi ìgàrí ẹ, mi ìfún ní èpìnì rí. Òun náà ò bọ́ mi rí, kò gàrí mi rí, kò fún mi lépìnì rí. Ṣùgbọ́n Yorùbá nation la fi mọ́ra. And this is a man I so much love. Gbogbo yìí ẹ jòkó mọ́ sọ́wọ́n tó sọ. Ẹ jòkó kẹ́rọ àròjinlẹ̀ yìí pé Onítìrí ló dé tí gbogbo wa di ọ̀tá ara wa. Ẹ jòkó kẹ́rọ. Ìjìnlẹ̀ ẹ̀yin náà tún dé. Ẹnìkan tún gbéra wa, ó tún wá sórí program yìí, ó tún bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. Ìgbòho ṣe léyìí, Ìgbòho ṣe tọ̀hún lórí ètò yín brọ́dà wa Ìjìnlẹ̀. Ẹ̀jẹ̀ ń fààyè irú ẹ̀ lẹ́ẹ̀. Ṣé ẹ̀ ń wá peace? Ẹ̀ ń wá àlàáfíà? I remember when you came out from the dungeon or from the cell or from the custody of the Turkish police. Mo pè ní mo ní bàbá mi. Ẹ̀yin fresh. Ẹ tún ṣe ẹ̀dẹ́ ni àwa táwa ń bẹ̀tẹ́lẹ̀ àti ń bára wa ájà àti ń búra wa.
ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé yìí wà neutral ẹ ṣiṣẹ́ kí peace lè jọba peace táwa ò rí ṣe mọ́ yẹn tó ráwa ti gbà á àti bẹ̀rẹ̀ ẹ̀gá ti wa ẹ̀yin ẹ̀rìn ìrìn yẹn ẹ má gbèsè yẹn nìkan ẹ̀yin lẹ lè ṣe é o you are alive ìjìnlẹ̀ mo pè ẹ́ mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí pé mo fẹ́ kàlàáfíà jọba ni. ní ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn fún yín mo ṣètò kan mọ́jú ẹni kan ní ẹ ti bá mi sọ̀rọ̀ ní pé mi ẹ bá sọ fún mi kí n má ṣètò yẹn pé mo bú Onítìrí alẹ́ ọjọ́ yẹn program tẹ́ ẹ ṣe wọ́n bú bàbá Akíntóyè lọ́dọ̀ yín lóòótọ́ ló bú but nínú ètò yín wọ́n bú Akíntóyè kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n bú Sunday ọmọ Adéyẹmọ lálẹ́ ọjọ́ tàjọ sọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹ ti get it wrong you could have been the best person in the best position tó yẹ kó tiẹ̀ wá má di ọ̀rọ̀ yìí kẹ́ ṣe lọ́nà tó tọ́ ṣùgbọ́n yìí náà prove wípé Onítìrí is your messiah ẹ gbàgbé ọjọ́ tẹ̀mí àtẹ̀yìn àjọ ṣe ìpàdé lọ́sàn-án gangan ní ìrọ̀lẹ́ àti lóru tẹ̀mí àtẹ̀yìn tàjọ mọ́ra tàjọ ríra Onítìrí ò tí ì dé Onítìrí dé gbogbo ẹ wá rí èmi bí ọ̀tá gbogbo ẹ̀yin tó kù ẹ̀ ń rí mi bí ọ̀tá àwọn ìyá brown ìjìnlẹ̀ wọ́n rí mi bí ọ̀tá ẹ̀yin bẹ́ẹ̀ rí mi bí brọ́dà yín tí mo rí ìyá brown gẹ́gẹ́ bí ìyá tèmi tí mo rí màmá Bello gẹ́gẹ́ bí ìyá tèmi they are now seeing me as an enemy to them ẹ̀ẹ́dẹ̀rọ àròjinlẹ̀ kẹ́kọ̀ọ́ ipò Onítìrí ló dé tí gbogbo kìíní ìdàrú but lójú yín ṣe la gbógun tó Onítìrí lójú yín agbógun tó Onítìrí ni Onítìrí dé gbogbo ẹ pín gbogbo ẹ dojúrú ó skádà ọ̀nà wo náà fi ń gbàyàn ọ̀nà wo náà fi ń accept èèyàn ọ̀nà wo náà fi ń họ́nà èèyàn tí gbogbo Yorùbá nation agitators tí wọn ò fi họ́nà Onítìrí bàbá àròpọ̀ ni ò gbé Onítìrí wá sórí ètò ẹ̀ kò pé níyà wa kò yẹ sí kò pọ́nlé àbọ̀mọba Adéjọkẹ́ l'Amẹ́ríkà àbí Dr. Zabi àbí Queen Ara àbí ay citizen àbí Gbẹ̀du name them nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ tí ò gbé Onítìrí pé màmá wa Onítìrí tí ò gbé wá sórí ètò ẹ̀ lọ́nà kan tàbí kejì wọ́n dẹ̀ yẹ sí tán pọ́nlé dára àbí tẹ́ni àbí gbogbo wọn. You are not thinking straight, my brother. Ẹ̀rọ àròjinlẹ̀ yìí pé nǹkan bàjẹ́ nígbà tó Onítìrí dé. Whereas kí ló pa gbogbo wàhálà yìí ẹjọ́ ṣe pọ̀ ẹlẹ́ẹ̀jọ́ ṣe ẹjọ́ kí ló burú nínú ẹ̀. Jésù Kristi ọmọ Ọlọ́run tí màmá yín ìwú tó fi ń parọ́ fún gbogbo wa. Jésù lòun ò wá sáyé nítorí àwọn tó ti nígbàlà bí kì í ṣe torí àwọn ẹlẹ́ṣẹ̀ tí Jésù bá lè sọ bẹ́ẹ̀ tẹ́yìn dẹ̀ ń wàásù ẹ̀ fáwa tẹ́fẹ̀ ní mímọ́ ẹ̀ ń parọ́ fáwa mélòó wá lẹ́yìn. Já ro àròjinlẹ̀. You are getting it wrong, my brother. Ìjìnlẹ̀. I advise you money you are fresh now. Ó ń ṣe àlejò nínú ìrìn àjò yẹn but lẹ́nu tó lọ táwọn ọlọ́pàá mú ẹ tẹ́ wà nínú kóló àwọn ọlọ́pàá orílẹ̀-èdè bí tẹ́ wà. Many things has happened. Oríṣiríṣi kan ló ti ṣẹlẹ̀ tí ẹ dẹ̀ wà involved. Bí mo sọ pé ní dídé tẹ́ dé yìí ẹ̀yin fresh. Ẹ fi opportunity yẹn ẹ fi pariwo fún ìfẹ́ fún àlàáfíà. Kàkà bẹ́ẹ̀ ń ṣe lẹ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn oríṣiríṣi wá. Black goat á wá sórí ètò yìí á bú Sunday Igboho á bú bàbá Akíntóyè á ṣépè fún wọn á yẹ̀yẹ́ wọn lórí ètò yìí. It is you that is doing it definitely. Ẹ̀yin lẹ ṣe brother. Nínú ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run mọ ibi tó ní kálukú máa dé. Kò sí ogun kò sí ọ̀tẹ̀ tán lè gbé ti Sunday ọmọ Adéyẹmọ. Ọlọ́run ti kọ ìrìn àjò ẹ̀ wọ́n mọ ibi tá dé láyé. Ọlọ́run ti kọ́. Kò sí ìgbésẹ̀ tẹ́dá bá lè gbé lórí Sunday
tọ́lọ́ bá rẹ́dí àti fi ẹ̀mí ẹ̀ lé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ láti pa wọ́n á ti pa Sunday ọmọ Adéyẹmọ tipẹ́tipẹ́. ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Ọlọ́run ní ẹ̀mí ẹ̀ lò ní bí brọ́dà mi kan tó pe táìpù yẹn ní mímí lò Ọlọ́run ní í lò ìdí tí ò ṣe tí ìhà sọ́wọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì nìyẹn. gbogbo nǹkan téèyàn fi ní agbára láyé ọ̀rọ̀ Nàìjíríà àti Benin Republic ó dàbí ọ̀rọ̀ erin àti èèrà ní Benin Republic, erin ní Nàìjíríà. Nàìjíríà bá sọ pé ẹgbẹ́ Sunday fún wa, Benin Republic dẹ̀ yarí wọn làwọn ò ní gbé fún yín. There are many ways tí Nàìjíríà fi lè tọ́sùn Benin Republic tí wọ́n frustrate life wọn tí wọ́n dẹ̀ release Sunday kán lè fi dára kan fẹ́ dá ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kán ronú lọ bẹ̀. ìdí ni wípé Ọlọ́run ní Sunday lò ó. Sunday Igboho máa ń sọ fúnra rẹ̀ gé wípé nínú ìjà tóun jà ní Mọdákẹ́kẹ́ kì í ṣòun nìkan ló lágbára jù bẹ́ẹ̀ àkàìmọye àwọn tó ní agbára ju òun lọ tán lè bógun yẹn lọ. àwọn tó jẹ́ pé kò sí irú ìbọn tẹ́lẹ̀ yìí sí wọn tí wọ́n kú, kò sí irú àṣà sí ẹ̀, kò sí irú àṣà, kò sí irú àdá, kò sí irú ọkọ̀ tẹ́lẹ̀ ṣe sí wọn tó ràn wọ́n tán ju Sunday ọmọ Adéyẹmọ lọ wọ́n yapa. ṣùgbọ́n Ọlọ́run mú Sunday Igboho jáde torí pé kí ni ó ní í lò fún ìdí kan tàbí kejì. I will continue to appeal to you all. I am not a cruel person. Mi ì ṣe ẹni tí ò fẹ́ràn àlàáfíà bí gbogbo ẹ ṣe ń lọ yìí tẹ́ bá study jẹ́ mọ̀ pé inú mi ò dùn. But ẹ̀yin fúnra yín lẹ̀ ń empower mi in one way or the other because bí mo ṣe ń sọ mo rẹ́ni tí mo sọ lọ́dọ̀ ẹ̀ ó ní ṣèbí torí pé mi ò rówó mọ́ ni mo ṣe ń sọ yí pé inú mi ò dùn torí pé àwọn wọ̀nyẹn ò fún mi lówó mọ́. Mo rẹ́ni tó sọ nínú yín ó ṣeé ṣe kó máa wo fídíò yìí sí a máa jáde lára pé lóòótọ́ òun lòún dẹ̀ sọ bẹ́ẹ̀. I will never be happy torí mo mọ làálàá mi tí mo ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí bó ti jẹ́ pé mi ì tí ì bá débi kankan ìwọ̀nba tí ọgbọ́n mi gbé níbi tí mo bá dé ó ti wá dojúrú mọ́ mi lójú sí I don't know where to go, I don't know where to start, I don't know where to go. ẹ̀yin dẹ́ wò mí ní TikTok ẹ jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yìí o, God will bless you. ẹ jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yìí ẹ̀yin Facebook náà mi ò rí kọ́mẹ̀ntì bó tiẹ̀ jẹ́ ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ẹ máa bá mi kọ́ ẹ̀yin Facebook náà ẹ máa kọ́ sí yín jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá bó jẹ́ yẹn nìkan ni ẹ máa kọ́. And I want to assure every one of you that kò sí ìgbésẹ̀ tá a bá gbé ẹnìkan sọ ní TikTok oníta ló rán yín níṣẹ́ òótọ́ ìwọ lè rò pé ta ló rán mi níṣẹ́ torí pé ò láròjinlẹ̀ ní brọ́dà mi tó o bá ní àròjinlẹ̀ wàá mọ̀ yìí pé ohun tó tọ́ ni pé kó jà fún òmìnira ẹ not for yourself alone but for your incoming generation. àwọn ọmọ tó fẹ́ bí tí gbogbo ayé bá rí rúdurùdu bó ṣe rí lẹ́mí tí Nàìjíríà ríra dáadáa bó ṣe rí lẹ́mí kí ló fẹ́ rí lọ́la nígbà táwọn ọmọ tiẹ̀ bá dàgbà tán wà nírú ọjọ́ orí tiẹ̀ yìí báwo ló ṣe fẹ́ rí. Your children want to enter secondary school, maybe your boy or your girl over was secondary school. Oh no, 150,000 naira láti ṣe admission kó lè wọ secondary school. Tọ́mọ tiẹ̀ bá wá fẹ́ bímọ ọmọ tiẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ táwọn ọmọ tiẹ̀ fẹ́ wọ secondary school. How much are you going to spend? How much are you going to spend? Lọ́mọ ẹ̀yẹn máa ná. Saturday na fees. Hey, o ṣe jàre, God bless you. Only Omaluka, you are a thief. Kò sí problem, thank you. I don't answer a non-entity, an idiot, a jester like you. So let me focus on what I'm doing. Ẹ̀yin iṣẹ́ Onitiri fọ́tò ló gbé síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí fọ́nrán pẹ̀lú mi ẹ máa bá mi fún lésì. Saturday na fees lórúkọ ẹ máa bá mi fún lésì. Tí mo bá ń jà
pé Yorùbá gbọ́dọ̀ dúró kì í ṣe pé mi níṣẹ́ tí mo lè ṣe. You know, I've been telling you many times, I am a man with a talented, many talents. A man with many talents, let me put it that way. I am a broadcaster, a freelance broadcaster. Ó bá fẹ́ ṣe burial, ó fẹ́ ṣe wedding, ó joyè, or whatever you want to do, any occasion, any event. Call Omoluka, I will come there and do MC for you. Inú ẹ̀ máa dùn, àwọn tó wà níbẹ̀ kan máa enjoy ìpapọ̀ wá sí event. Ọlọ́run ló fi kẹ́ wa. Is it a music? I will sing for you and you will be happy. Iṣẹ́ tọ́lọ́run gbé fún wa ni. Bó dẹ̀ jẹ́ comedy, ká ṣe comedy fáwọn èèyàn, ká dẹ́rìn fáwọn èèyàn. Ọlọ́run ló fi rán wa. Mo níṣẹ́ mi lọ́wọ́. But iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé nínú ìnira, nínú ìpọ́njú, ló fi ń tiraka, ló fi ń hustle. And the only thing that can bring out peace is total sovereignty of Yoruba nation. And that is why mo ṣe mú ọlọ́kùnkúndùn. Tí wọn náà bá láròjinlẹ̀ bí tèmi, wàá mú ìpè tó tọ́ ni. Ó lè ní sọ fún gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ́ ẹ gbàgbọ́ nínú Tinubu. Tinubu ò mọ bàbá yín, kò mọ ìyá yín. Tí Tinubu bá ní lọ́kọ̀ọ̀kan pé mo fẹ́ ṣe rere fún gbogbo àwọn mẹ̀kúnnù, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ nígbà tó jẹ́ pé Tinubu bá kó 1 billion síta pé gbà lọ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn mẹ̀kúnnù, ẹni tó bọ́ sí lọ́wọ́ òun náà á yọ tiẹ̀. Nígbà bá yọ àtúgbè lọ́wọ́ ẹlòmíì, ìyẹn náà àtún yọ tiẹ̀ àtúgbè lẹ́lòmíì lọ́wọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ nígbà tó máa fi dọ́dọ̀ mẹ̀kúnnù. Mẹ̀kúnnù ò ní rí nǹkan kan mọ́, ọ̀rọ̀ ẹnu nìkan ni wọ́n á gbọ́. Kó má dàbí àwọn bọ́dà wa tó tẹ̀lé Tinubu lọ, wọ́n náà fún wọn ní 15 million. Ẹni tó dé sí lọ́wọ́ ìyẹn kọ́kọ́ bá 5 million yọ. Ó gbé 10 million sílẹ̀. Ẹni tó tún gba 10 million yẹn náà tún gba 5 yọ. Ó tún gbé 5 sílẹ̀. Ẹni gbé 5 sílẹ̀ yẹn gba 2 yọ. Ó gbé 3 sílẹ̀. Ẹni 3 bọ́ sí lọ́wọ́ báyìí àti 3 million àti gbogbo ilé tó kún ọ̀tẹ̀ rí kankan báyìí. Àwọn bọ́dà wa tó tẹ̀lé Tinubu ni ó ti yọ kọ́rọ̀ mi yé yín. So, you know, kò sí ìrànlọ́wọ́ kankan tẹ́nikẹ́ni fẹ́ ṣe fún yín. Kẹ́nìkan jáde kó parọ́ fún yín pé òun ló máa tún Nàìjíríà sí, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ojú gbogbo wa láṣẹ. Ìyá ìpínlẹ̀ onílẹ̀ bí mọ́ on 29 rèé afẹ́ ìdílé. Tó bá wọlé, abẹ̀ sí ní ṣàwọn kan gírígírígírí. Mo sọ epo di 20 naira. Mo sọ kiri kan, mo fún yín ní oṣù 6. Ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ilé ìtàn pè ní pé yẹn jẹ páànù ìyá, ẹ̀ṣẹ̀ tó máa bẹ̀rẹ̀ ẹ̀lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀ tí rí kẹ̀kẹ́. Mi ò ní tàn yín, màá sòótọ́ fún yín. Màá sòótọ́ fún yín. Ṣé wọ́n sọ pé mi náà ẹ̀dùn tí mo ní tí bá fi ń ṣiṣẹ́ polóṣèlú ẹni fúnra ara yín mọ̀ pé màá jẹun. Màá gba millions. Níbi tí mo bá délé ní tèmi náà bá fẹ́ wọnú ilé Tinubu, mo mẹ́ni tí mo lè mú fóònù mi tí màá pè pé èmi náà hands down. Mi ò ṣe Yorùbá nation mọ́, ẹ mú mi lọ́dọ̀ bàbá. Mo fẹ́ máa fẹnu tí mo ní, mo fẹ́ máa fi ṣiṣẹ́ fún Tinubu. Mo dẹ̀ nídìí owó fáwọn followers mi. Wọ́n á gbé mi wọ ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Màá yíra ọ̀tún, màá yí tòsì fún bàbá. Màá gbowó jáde, owó tó tówó. Ṣùgbọ́n orúkọ wa ń kọ́. Èmi lórúkọ tí mo fẹ́ kó, tí mo fẹ́ káwọn èèyàn rántí lẹ́yìn tí mo bá lọ. Torí wípé ohun tó bá ń tọ́ òun ni owó á tọ́. Awakọ̀ ọmọlúwàbí ẹ̀ àti orúkọ rere tó ní. Bí mi ò lọ́dọ̀ Tinubu, gbọ́dọ̀ Àtíkù ni mo fẹ́ lọ, mo mẹni tí màá pè. Láì sí àní àgbé mi wọ sí ti rúùmù Àtíkù, máa jókòó pẹ̀lú ẹ̀, máa yíra ọ̀tún yíra ọ̀sìn. Máa fẹnu dídùn mi, máa fi pọ́n, máa yẹ, máa gbowó jáde. And that is what the politician wants. Máa gbowó, máa bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀lá, máa jáyé ọlọ́ba. Ẹ̀yin náà ló kù sí lọ́wọ́. Ṣùgbọ́n torí mo láròjinlẹ̀, nítorí mo mọ tó ń bọ̀, nítorí mo mọ ipò wá tán akọmọlúwàbí, òun ni bí o ṣe lè gbé ìgbésẹ̀ wọ̀nyẹn. Àti wípé kò lérè nínú. The only solution téèyàn ò ní lè jẹ tán, òun ni pé kí ìran Yorùbá dá dúró. Ká wá rí orílẹ̀
Èmi ń garanti yín ni ṣèbọ́ sọ fún yín wọ́n ní Dubai ló fún ìjù ní gbogbo orílẹ̀-èdè UAE àti Singapore wọ́n máa ń fi méjèèjì kàn bí ara ní the most beautiful country in the world Dubai and Singapore máa garanti pé àwọn méjèèjì wọ́n máa lé ilẹ̀ Yorùbá ní pẹ̀lú ọpọlọ tí Ọlọ́run fi kẹ́yìn ọmọ Yorùbá wọ́n á máa lé wa ní ìtọ́lọ́run fi hàn àwa ní ìtawà rò ní ìtarí ní Yorùbá nation Yorùbá country wọ́n máa àwọn country tí mo sọ á máa lé wa ní nípa ẹwà torí pé naturally Ọlọ́run kàn dá ilẹ̀ Yorùbá pẹ̀lú a very good landmass with a good topography. Ẹ̀rí bí míì nílùú òyìnbó òkúta ni o wọ́n á gbére luwé wọ́n á gbé gba inú òkúta yẹn kọjá àwọn míì tó jù yẹn lọ wọ́n wà nílẹ̀ Yorùbá but gbogbo ẹ̀ kò wúlò fún yín o. Ẹ̀yin èèyàn mi ò ṣàdédé jáde mi ìṣàdédé gbàwèrè Yorùbá nation ṣùgbọ́n torí pé mo ní àròjinlẹ̀ pé tó ń jẹlẹ̀ yìí bó ṣe yẹ kó rí rèé bí mo ṣe gbà á bí ẹni gbagba ọtí bí mo ṣe gbé bí ẹrù tí mo ṣe gbé bí àjàgà. Èmi ń bẹ̀ yẹn mẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi o tẹ́ wà nídìí òtítọ́. Ẹ fi Onítìrí àtàwọn tí ẹ fi wọ́n lẹ̀ ẹ ṣe sùúrù fún wọn di on 29 ká wọ àrà tán fẹ́ dá títí wọ on 20 on 30 rádà ká wo nǹkan fẹ́ ṣe. Bí mo ṣe wà yìí mo gbàgbọ́ pé ẹni tẹ́yìn rò pé kò dáa ọ̀kan lọ́mọdé ẹgbẹ́ tó ń ba olóyè jẹ́ kiri tí bá ní oore ọ̀fẹ́ àti wọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́ni máa wọ ọ̀dọ̀ ẹ̀ máa bá sọ̀rọ̀ máa ṣí létí. Ọlọ́run lè bọ́kùn ẹ̀ pàdé kú tí ì jù. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand yìí pé kì í ṣe bó ṣe rí rèé o nígbà tá à ń jẹ obì lábìdún. Nígbà tí gbogbo àgbáńlá ayé ń gbọ́ ìró wa kíkankíkan wípé who were the people that are agitating in Nigeria? Who were the people that are doing protests of more than 20,000 gathering in Nigeria? Tí gbogbo àgbáńlá ayé tó ń gbé gbogbo tá a ṣe jòkó kẹrò tí wọ́n ṣe rally Yorùbá nation ní 166 countries in the world lọ́jọ́ kan ṣoṣo jòkó kẹrò. Tí ẹ sì lè ṣe irú ẹ̀ sẹ́yìn màmá yín ti dé ó ti dàrú ó ti bàjẹ́ o. Ní UK majority gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìrìn àjò yìí tẹ́ ẹ ti wá sọra yín dọ̀tá ara yín lénìí gbogbo yín lẹ́jọ́ gádà sí Downing Street àbí ibikíbi àwọn kìnnìkan Trafalgar Square níbi tẹ́ ẹ ti ń ṣe rally nítorí ọ̀rọ̀ Yorùbá tí gbogbo yín dì mọ́ra yín tẹ́ ẹ̀ ń bára yín yọ̀ tẹ́ ẹ̀ ń dúpẹ́ nítorí pé Ọlọ́run mú yín pàdé ara yín nítorí Yorùbá nation. Màmá yín dé ó ti wọ́gi lé gbogbo ẹ̀ kò sí irú ẹ̀ mọ́ jòkó kẹ́ ẹ ronú o. Ní Amẹ́ríkà ó lóye ẹ̀yin tẹ́jọ́ ń para pọ̀ tẹ́ ń pera yín ní mega rally tẹ́jọ́ ń ṣe l'Amẹ́ríkà ń bẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ mọ́ra yín ní Yorùbá nation náà ló pa wá papọ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ ń ṣe ẹ̀ríra yín bí ọmọ ìyá kódà ọ̀pọ̀lọpọ̀ yín ti lọ mọ́lé ara yín. Ẹlòmíà wá láti Texas afo wá sí New York afo láti Florida wá láti California gbogbo ẹ̀fò ẹ̀ papọ̀ sójú kan ẹ ṣe rally Yorùbá nation bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní rìn inú yín dùn ẹ ń tì mọ́ra yín ẹ ń jó ẹ ń yọ̀ torí orílẹ̀-èdè yín tuntun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣerú ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn gbogbo yín lẹ ti dọ̀tá ara yín sí o nígbà tó ní tìrì dé o Onítìrí sọ gbogbo yín tà.
tó ó yí Ọlọ́run o. Mà ṣe. Ṣùgbọ́n sẹ́rí kìíní kan ni mo mọ̀ nínú ìrìn àjò yìí, ní tí oníkálukú ṣe á jẹ èrè ẹ̀ o, Ọmọlúkà á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ o, ìwọ náà dẹ̀ jèrè iṣẹ́ ọwọ́ tiẹ̀. Pàdé rẹ̀. Mo rántí pé màá sùn aago 11 lóru, aago 12 lóru. Nínú yín àkàìmọye yín pè mí, màá gbé kọ́, màá lẹ́bí mi kan ló tún pè mí, màá dá lóhùn. Á ní dìde gbàbí ṣe báyìí, bá mi ṣe tọ̀hún. Èmi yẹn lénìí mo ti di ọ̀tá yín o, nítorí pé Onitiri dé. Olórí kò lọ títí tí mo bá ń báyàwó mi sùn, tó bá gbé fóònù tó bá pè mí, màá jẹ, màá gbé kọ́ọ̀lù ẹ̀ instantly. Olórí record, ó ń gbé mi gègún, ó ń fi ègún ṣọwọ́ sí mi nítorí Onitiri. Tèmi mú wá bá yín. Nítorí ẹni tèmi mú wá bá yín, ó ń gègún fún mi. Nítorí màmá yín Onitiri, gbogbo àwa tá a jọ pera wa ní Yorùbá World Media, adẹ̀yìn kọ́ra wa, adọ̀tá ara wa nítorí Onitiri. Jòkó kẹrù àròjinlẹ̀ pé ṣé kìí ṣe fúnbìnrin kan náà mọ̀ pé ìrìn àjò yìí ni. Bá a wí fún pàpà the same thing lẹ máa sọ. Èmi kàn ṣe àlàyé eléyìí kí gbogbo yín kẹ́ lè try kẹ́ understand the damages tóbìnrin yẹn kọ́ sí mi. Kò sígbà tí n bá ro ìgbésẹ̀ mi, tí n bá ro ìrìn tí mo rìn nìkan, tí omijé ò kí n bọ́ lójú mi. Bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé mi ò tí ì rìn kankan, mi ò tí ì ṣiṣẹ́, torí kò tí ì succeed, ó dìgbà tó bá yọrí sí rere kí n tó mọ̀ pé mo ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹlẹ́ran ara ni mímì ìṣàngẹ́lì, ìwọ̀nba tí mo rìn yìí, kò sígbà tí n bá ń wò tí gbogbo ẹ̀dẹ̀ ń dàbẹ́ ni pé ó bàjẹ́ tí ò ní kankan nínú mọ́, tí omijé ò kí n gbójú nìkan. Ẹ wò ya Kogi, mo gbéra, mo kó àwọn èèyàn mi bíi 4 dání, agbọ̀nà Kogi lọ, alòdìdí ọjọ́ 3 lọ́dọ̀ wọn, ohun 3. A bẹ̀rẹ̀ sí ní pòyì, mò ń wọ ààfin dé ààfin, ìlú dé ìlú ní Kogi, gbogbo ìlú tó jẹ́ ti Yorùbá la bẹ̀rẹ̀ sí ní tọ̀ àárín gbogbo ẹ̀. Ìyá tá à ń sọ ilé ní ọ̀tá lórí bí ọ̀tá lórí mi o, nítorí Onitiri. Ìyá tó fi ìfẹ́ gbà wá, tí mo lọ sínú ilé òrìṣà ẹ̀, tí mo ṣe fídíò fún, tá a jọ kíra wa, tá a jọ yọ̀ mọ́ra, tí mò ń ṣe nǹkan tó wá bá mi ṣe.
Kogi tó wá bá mi nílùú Àkúrẹ́ tó wá bá mi ṣe ṣíṣe bí ọ̀tá lórí mi léde o nítorí Onítìrí. Ẹrù àròjinlẹ̀ ẹrù ọdún sọ̀rọ̀ yìí, please I'm begging you, ẹrù kí lẹ̀ṣẹ̀ tí Sunday ọmọdé yẹ bọ́ ṣe, kí lẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ yín tó ṣe màmá yín, kí lẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣe màmá yín. Mo bí yín tí Sunday bá sọ pé òun ò tẹ̀lé màmá yín, ṣé ìyẹn indicate pé kí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní pe Sunday lórúkọ tí ò jẹ́? Ẹ pè lápàyàn, ẹ pè lólè, ẹ pè lóyún kidnapper, kò sí tí orúkọ tẹ́ ẹ̀ ti pè dánwò. Ìkan tún jáde lánàá lọ sínú prógrámù ìjìnlẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí ní tútùkútù tó sọ̀sọ̀kúsọ. Sunday ló ní sókà, òun ló gbé lónìí ibi tán ti ń gbéyàn ní sókà, oríṣiríṣi ọ̀rọ̀ tí ó tẹ̀ tí ń gbọ́ létí. Ẹ ronú yín láròjinlẹ̀ ní ọmọ Yorùbá. Ẹ mọ̀ pé tí nǹkan bá máa dáa, Sátánì máa wọ́nà àti bàbẹ̀jẹ́ ni, a máa wọ́nà bó ṣe máa dábẹ̀ ní. Tẹ́ bá ti rí pé nǹkan fẹ́ tòrò, tó fẹ́ níyì, tó fẹ́ dára, á wá gbogbo tó lè ṣe láti lè destroy ibẹ̀. Ṣùgbọ́n ẹ fura. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé òun gba nǹkan lọ́wọ́ èèyàn, ó wá fẹ́ gba ilé lọ́wọ́ ẹ̀, ó wá lòun ò lè fún ẹ lélẹ̀ pé kò sídìí tó fi yẹ kó òun fún ẹ lélẹ̀ yìí o, tó bá jẹ́ tẹ́lẹ̀ òun ò ní fún ẹ, ó wá bọ́ síta bẹ̀rẹ̀ sí ní ṣẹ́pè fún, bẹ̀rẹ̀ sí ní firé, ó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi fún, ó ti gbàgbé àwọn ilé tó ti fún ẹ tẹ́lẹ̀. Òun lọ̀rọ̀ yìí o. Bàbá Èkìtì mass burial, Yorùbá ló wù mí. Ìyá ọmọ Ọbásanjọ́, ọmọ Lúkà fúnra ara ẹ̀, màmá mi Lady K, àtẹ̀yìn tó kù tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ wà nídìí òtítọ́, mo bẹ̀ yín lákòókò yìí, ẹ ṣẹ́raro díẹ̀ fún Onítìrí àtàwọn ikọ̀ ẹ̀, ẹ jẹ́ ká fún wọn ní ọlùdé ọjọ́ díẹ̀ tó kù yìí, káwọ àrà kan fẹ́ dá. Mọ̀rọ́bà àárín wọn ti dàrú. Ẹ̀yin ò mọ̀ pé bí wọ́n bá lọ lógún ọdún òótọ́ abani. Mo láwọn kan pè mí tán garanti tán sọ fún mi pé 29 yìí làwọn fún dà. Lẹ́yìn 29 táwọn ò bá ti rí anything. Wọ́n ní rẹ́rẹ́ máa ń. Wọ́n wà dáadáa, wọ́n ti sọ fún mi. Tẹ́mi dẹ̀ sọ fún mi pé ẹ̀bá àti ẹ̀má ti ẹ̀wà kò káyé. Ọlọ́run tó gbé ọ̀rọ̀ Yorùbá nation kalẹ̀, ó mọ bó ṣe máa ṣètò nǹkan ẹ̀ láti gbé débi tó yẹ kó gbé dé. Ọmọ èèyàn ṣáà mú Mósè kọsẹ̀, síbẹ̀síbẹ̀ Mósè ṣe ilé ìtọ́lọ́run ràn, ó ṣe ilé ìtọ́lọ́run ràn, ó ṣe. Ṣùgbọ́n èmi kàn ń pàrọwà fún yín ni, ẹ fi màmá sílẹ̀, ẹ fàǹtí dúpẹ́ lẹ̀, ẹ jẹ́ ká yọ̀ǹda ẹ ká wọ àrà tó fẹ́ dá láàrin ìṣẹ́jú gbéléńjá. Èyí tó dẹ̀ ṣe ń ká mi lára ni àwọn kan ya olórí burúkú débi wípé lẹ́yìn tó bá rí òótọ́ yẹn tán àti padà wálé àdìtìjú fún wọn, wá sọra wọn di nuisance. Wọn ò tẹ̀lé Onítìrí, wọn ò wá ní fẹ́ àti padà sọ́dọ̀ bàbá Akíntóyè àdìṣòro fún wọn. Wá ẹ̀yin ọmọ Yorùbá, wọn lábọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí, bó bá dénú ẹ̀ á dòdìndì. Tí tẹ bá rí tó mi jẹ́ ń ṣẹ́rọ lójú mi, jẹ́ pé mo wà lórí screen lẹ́ fi gbọ́ mi, mi ò lè mú mọ́ra ni o. Tí bá wà níta tí máa ń ronú, mo rántí ọjọ́ tí mo rìn ní ọ̀gànjọ́ òru tó jẹ́ pé Olódùmarè ló save life mi. Mo rántí o, mo jẹ́ èèyàn tó jẹ́ àdánù àtò tí kan ṣẹlẹ̀ kí wá pariwo síta, mi ò mọ̀ ń ṣe. Mo rántí nínú ìrìn àjò yìí tí mo ní ásídẹ́ǹtì tí Ọlọ́run save life mi, mọ́tò tá a gbé gbogbo ẹ̀ parẹ́ pátápátá, àtàmọ́lẹ̀ la fi ṣe.
nínú ìrìn àjò yìí Ifẹ̀ ni mo ń lọ lọ́dọ̀ bàbá Akíntóyè tí mo fẹ́ lọ ṣe pàdé o nínú Yorùbá nation. God saved my life àtọmọtájọ wà ní mọ́tò that very day nínú ìrìn àjò yìí máa wá rọ gbogbo eléyìí wá ní kó mi má dàbọ̀ lójú mi for God's sake. Máa rọ gbogbo àwọn tá a ti jọ ń jẹ tá a jọ mú tá a jọ ríra wa bí ẹbí bí ará bí ọ̀rẹ́ tá a wá ríra tá a wá dọ̀tá ọ̀sán gbogbo nítorí ẹnìkan àwa di ọ̀tá ẹ wá ní kí inú mi má bàjẹ́. Kí n tó máa lọ màá gbà ẹ́ lámọ̀ràn níwọ̀n ìgbà tó bá gbàgbọ́ yìí pé nǹkan àkọ́kọ́ tèmi fẹ́ kó o gbàgbọ́ ni wípé ohun tó tọ́ ni kí ìran Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ mo yege lọ́dọ̀ ẹ̀ ìwọ gan yege lọ́dọ̀ tèmi. Ohun tó tọ́ ni pé kí Yorùbá dá dúró tó bá ti gbà bẹ́ẹ̀ òtítọ́. Ohun tó tọ́, it is good, it is right for Yorùbá to be self-determined. Ó ti parí. Torí wípé ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ó wà nínú ìgbèkùn Yorùbá. Kò ní lè fi ìmọ́lẹ̀ hàn fáyé rí tí ìmọ́lẹ̀ yẹn tó wọn bá ṣí sílẹ̀ kó ráyè fún. Kò ṣáná sí kándù ó wá gbé bucket ó wá dàbò mọ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ṣó máa tanná kò lè tàn kò sẹ́ni tó lè rí tó ṣẹlẹ̀ kò sẹ́tárì ṣùgbọ́n tó bá tanná sí tó ṣí bucket náà dàbò yẹn òun ní Nàìjíríà o àfi tá a bá ṣí Nàìjíríà kúrò pátápátá ká yọ ìmọ́lẹ̀ yẹn pátápátá kúrò lábẹ́ Nàìjíríà ìgbà yẹn ló lè tanná fún gbogbo àgbáńlá ayé. Ògo ọmọ Yorùbá rí ẹ kò sí Yorùbá tó rògbò ẹ lò kò sọmọ Yorùbá tó rí ògo ẹ lò mo sọ fún yín categorically ní ìtawà mọ̀ ni kò sí ọmọ Yorùbá tó rí ògo ẹ lò. Ọmọ Yorùbá kan wà l'Amẹ́ríkà ó ṣe léyìí ó ṣe tọ̀hún ó ṣe ti bí ọ̀rọ̀ náà dàbí ẹ̀gbọ́ ó dàbí ìgbà téèyàn bá gbómi sínú táǹkì lókè tó wá rọra ń kán tó ṣe eré tó kọ́ tó yẹn oníwọ̀n bá tẹ̀ ń rí wọ̀nyí àtọmọ Yorùbá tó lówó tó jẹ́ bílíọ̀nìà àtẹlẹ́ tó bírèkì rẹ́kọ́ọ̀dù àtẹlẹ́ tó jẹ́ dẹ́pítọ̀ àtẹlẹ́ tó ṣe tọ̀hún gbogbo wọn yẹn pátápátá eléyìí tó kán tó ní ó ti gbà tí Yorùbá bá dá dúró tó ojúlówó omi yẹn ń dà ìgbà yẹn lẹ́sẹ̀ máa mọ ògo tọ́lọ́run dá mọ́ ìran Yorùbá. Àìmọye wọ́n pọ̀ lọ sálálú ní tó jẹ́ pé wọ́n kàn wà ọlọ́run ògo yẹn wà lára wọn wọn ò ríbi ti lò ó wọn ò rí àyè torí pé kí ni Nàìjíríà fọwọ́ bo ògo wọn mọ́lẹ̀ tó o bá dìde ní Nàìjíríà o bá mọ̀ wé ká má rí irú ẹ rí tó o bá ṣọ́ra títí tí wà fi kú wà ògo yẹn máa bá ẹ kú ni. Ìwọ náà máa rò pé after all oríṣẹ́ you are a lecturer you are a teacher you are a this o ò rògbò ẹ̀lú tó o bá mọ̀. Go and think. The only solution to Nigerian problem is Yoruba self-determination. Ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ lénìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ní kí n wá tender apology mo ti wá bẹ̀ o. Pé mo Onitiri wá yẹn mo bẹ̀ yín o ẹ má bínú o. Èmi kọ́ mo mú wá wọ́n introduce ẹ̀ sí mi náà ni o. Mo dẹ̀ introduce ẹ̀ nítorí pé ẹnu ẹ̀ dùn. Ẹnu tó dùn bí ṣúgà tó fi bá sọ̀rọ̀. O ẹnu yẹn náà ló dùn tó fi bá bàbá Akíntóyè sọ̀rọ̀. Tí bàbá náà dẹ̀ gbà á tí bàbá dẹ̀ gbélé àwọn mídíà lọ́wọ́ kì í ṣèmi nìkan lórí tìrì gbá o gbogbo àwa tó gbogbo àwọn Yorùbá ló gbá o so ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ má bínú àti wípé gbogbo ẹ̀yin mídíà bíi tèmi tẹ́ gbàgbọ́ nínú òtítọ́ tá a jọjọ ń ṣe tí mo ti dárúkọ lẹ́ẹ̀kan ẹ dákun ẹ yọ̀ǹda wọn ná ní àárín ọ̀sẹ̀ kan péré yìí ẹja wọn tán fẹ́ ṣe títí ní 29 wọ́n ní ìyá ti jápa bọ̀ tèmi ò tí ì gbàgbọ́ kó jápa ẹ jẹ́ mo sọ fún yín gbà òtítọ́ bá farahàn ẹlòmíì máa ra tíkẹ́ẹ̀tì láti USA á fẹ́ wá sèkó á mú òkúta dání láti Amẹ́ríkà òkúta tó mú dání yẹn òbí kankan tó fẹ́ wá ṣe Nàìjíríà tó fẹ́ wá lẹ́mú Onitiri lára ó fẹ́ lẹ́mú Onitiri ni
ara tíkẹ́ẹ̀tì ìfẹ́ wa ń lé òkúta mọ́nìtì bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn lọ kọ́ sílẹ̀ kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mo ń jẹ o bẹ̀rẹ̀ sí ní kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ní kíákíá máa kọ́ tí n bá ti rí 10 ó ti parí nìyẹn ẹ̀yin tèmi ní TikTok YouTube ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ o ẹ̀yin tèmi ní TikTok God will continue to bless you Ọlọ́run á pọ́n gbogbo yín lé o àtẹ̀yin ti Facebook àtẹ̀yin ti YouTube Ọlọ́run á pọ́n yín lé ọwọ́ tẹ́ fi ń ṣí ẹ̀ kò ní pa yín o ó yá ẹ̀yin ti TikTok ẹ fún mi ní like ẹ jẹ́ ká wọ 2k like ká tó máa lọ 2k péré ó yá 2k péré 2k like péré 13 people ó yá 13 ẹ fún mi ní 100 each ó parí ó ti wọ̀ nìyẹn ó yá ẹ má jò pẹ́ yín ìrọ́wọ́ yín o ó yá ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook mi ò rọ́wọ́ yín ẹ kọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ kọ jáde fún mi kíákíá ẹ ò ẹnìkan ti kọ tiẹ̀ YouTube méjì ti jáde ní YouTube bẹ́ẹ̀ yẹn ó yá ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ bá mi kọ. Yes. Ó yá ẹ máa